Moki Grandma Felicia. Good morning, Mr. Fumilola àbí Mrs. Reni. Ẹ káàárọ̀, ṣàlàáfíà lẹ wà ní. Ìyá mi Grace Olúṣòótọ́, ṣàlàáfíà. Èmi náà ti jáde o. Ẹ má rò pé mo máa ń jókòó sínú ilé nìkan. Àwa náà níbi tá a máa ń lọ. Àbí kí lẹni mo wí? Àwa náà níbi tá a máa ń lọ. Kò ń ṣe gbogbo àlá máa ń jókòó sílé. Mo wà lórí overhead train. Èmi náà ti jáde nílé. So èmi náà níbi tèmi náà máa ń rè. Mo kí gbogbo alẹ́ kan sí pé a good morning and welcome to my live broadcast. Èmi náà ni Koiki Media, your finest media guy. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nigeria ǹjẹ́ ti gbọ́ pé wọ́n dá àwọn Nigerians padà ní Saudi Arabia. Kí ló ṣẹlẹ̀? Kí la ṣe fún wọn? Tó ń dá wa padà láti Saudi Arabia. Kí la ṣe ní Saudi Arabia tó ń reject wa? Mo rò pé àwa àti Saudi ní good relationship nínú. Ṣèbí Tinubu ṣẹ̀ kúrò ń bẹ̀ náà, bódẹ̀ tiwa ó sì wà ń bẹ̀. Ẹ máa tọ́ra yín. Nigeria ti tán. Everybody come package ẹ̀ ni. Gbogbo tó kù tẹ́ ń ṣe pẹ̀lú Nigeria nísìn. Mo ń wo Sowore. Ó ní ẹgbọ́n ọmọdé Sowore sọ ní bíbá. It's a revolution or else. Nigerians must understand that unless something drastic happens, we cannot have elections that are won on the basis of ideas. As things stand in Nigeria today, our successive governments have destroyed the basis for any progressive politics. You cannot have a country where young people who are brilliant, who have ideas, are told to run for councillors. Okay, Mr. Oluwafemilola ni ẹ ṣé gan ni sir. Akinlade mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín. That's why the country is the way it is today. Unless a revolution happens in this country, unless there's a revolution, Sudan, probably in Nigeria, it's going to be difficult to have free and fair elections. I am saying it so that we're not under any illusion that somehow, if we continue to talk, it is not a battle of wits. That the democratic space will open for us to have a country where good people, good ideas can lead the country. As we chanted during our recent protest march in mainland area of Lagos, in Nigeria we're just 5 people. Hey, for revolution. 200 million people call it work. Ọmọyẹlé Sowore tí wà ló ń sọ̀rọ̀. For revolution. Kí lẹ wá fẹ́? Revolution nìkan ló lè solve problem tó wà ní Nigeria yẹn. Àwa dẹ̀ náà fẹ́ revolution. Ká má jẹ́ kí ìtàjẹ̀sílẹ̀ wà. A ní ká ṣe bẹ́ẹ̀ ni Yorùbá sovereignty movement. No retreat, no surrender. We die there. We die there. Ní ẹ má bínú orí train mo wà, so a máa lọ, so mo kọ̀ ra manage orí bag mi dẹ̀ mo kó àwọn kìíní yẹn sí. Phone mẹ́rin ni la fi ń transmit. 1, 2, 3, 4, 5. Phone márùn-ún. Méjì lélẹ̀, mẹ́ta wà lórí ìjókòó bẹ́ẹ̀. Train yẹn ti full up pa. Mo kí Mr. Yinka Ogundele. No retreat, no surrender. Yoruba nation for life. Kí ló dé tẹ́ ẹ ṣe fẹ́ Yoruba country? Ẹ ṣe ń fẹ́ Nàìjíríà táwọn èèyàn ṣe kí ni tó lọ sí Saudi Arabia. Imagine àwọn tó lọ Saudi Arabia, wọ́n dá yín padà. Wọ́n jẹ́ káwọn èèyàn wọlé. Wọ́n dá wọn padà sí Nigeria láti Saudi Arabia. Mo kí ń jàre Mr. Oluwafemilola Akinlade ṣe gan ni. Ẹ̀yin tèmi lórí TikTok, ṣàlàáfíà lẹ́wà. Good morning sir, ó ní mo gbóyìnbó. Good morning sir. Mr. Femi, mo kí yín. Nigeria tí wọ́n ṣe wọ́n rí ṣe wọ́n ṣe wọ́n fà wọ́n rí ṣe olúkálukú kàn ń jẹ tiẹ̀ ni caricature gbẹ̀gìrì àtàmàlà politics tẹ̀ ń ṣe politics tó bá láìkì fìlà tí mò ń wọ̀ àwọn ọmọlúwàbí apparel àwọn ló fi dá mi lọ́lá àwọn ló ní Mr. Koiki bàbá Yorùbá nation so tí wọn náà bá láìkẹ̀ a lọ sórí website wọn
ọmọlúwàbí apparel orí train nísìn left and right àwọn èèyàn lọ síbi iṣẹ́ wọ́n lọ fa gbòòrò 9 to 5 8 to 6 ẹlòmíì part time ẹlòmíì temporarily àwọn Nigerians wà ní church ní sẹ́wọ̀n mọ́ṣáláṣí ẹ̀ ń fa tẹ̀sùbà bomb bastard ẹ̀ ń fa tẹ̀sùbà nígbà táwọn èèyàn lọ síbi iṣẹ́ labroad ẹ̀ ń fa tẹ̀sùbà ẹ̀ ń tàbẹ́là ẹ̀ ń tanra yín no production ẹ̀ wá fúnra yín lóyún ẹ̀ ń bára yín sùn ẹ̀ fúnra yín lóyún ẹ̀ wá máa wẹ́n tó máa bá yín ṣèyàwó labroad ẹ̀ máa rí message mo fẹ́ ṣèyàwó ẹ̀ send owó sí mi bomb bastard ẹ̀ bá bímọ no government support no medical no security ṣẹpẹtẹrì lọ ní wọn tó tún pa yín lánàá nísìn ẹ wá ń dúró dàwọn àtàwọn diaspora ká wá protest fún yín bomb bastard à ń bọ̀ gbogbo àwọn ilé náà nísìn àwọn fọ́fọ́ fathers wọn ló jà fún yín. This train will be proceeding at 5 miles per hour. 5 miles per hour. Yeah, thank you so much, driver. Òun fara wá àwọn tó ti jápa tó ń sọ fún ẹ pé Nàìjíríà máa dà ó fẹ́ máa fi church abroad ó fẹ́ máa fi wé ti Nàìjíríà church abroad àwọn èèyàn máa ń lọ síbi iṣẹ́ gbogbo àwọn tó ń rí yìí nísìnyí mọ́nà ti lọ sí church níjọ́ Sunday. Mo kí Mr. Ogundare Kúnlé wọn náà like fídíò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn kan ní like kí ló dé tẹ̀ like ẹ follow wa ní backup channel wa WD76 Media ẹ bá wa lọ gbọ́ wọlé Mr. Jackson mo kí ní 191 local government tó ń bẹ nílẹ̀ Yorùbá I'm looking good àbí kí ló sọ yìí looking for one àbí kí lè kọ yìí nǹkan wọ́n tẹ́ kọ yìí good morning sir ìyá mi Táíwò Kíkẹ́ màá pè yín padà mo rí miss call yẹn má bínú màá pè yín padà tí bá parí program mo kí bàbá Kítóyè Mr. Adeniyi Akeem any good morning mi náà ní good morning sir ṣàlàfíà lẹ́wà Mr. Sam 23 Ajayi thank you so much gbogbo àwọn tí mo rí níbí báyìí nísìnyí I'm sure every one of them is going to work. Nigerians want to work, but the government is not providing the opportunity. Everybody is now praying and praying and praying and praying and praying. You know, and pray, no problem. So security, kí ni Bọ́lá Tinubu máa ṣe pẹ̀lú security báyìí? President Bola Tinubu kí lẹ máa ṣe pẹ̀lú security wọ́n máa ń pa àwọn èèyàn wa báyìí ẹ ṣé gan ni Mr. Sam 23 Ajayi tó bá dẹ̀ jẹ́ pọ́bìnrin náà ni ẹ ṣé gan ni kí la máa ṣe pẹ̀lú àwọn èèyàn tó ń pa báyìí nísìn the Nigerian economy is going down is going down is going down train yẹn ọ̀rá ń lọ báyìí nísìn ni I'm sure pàwọn tó ń lọ síbi iṣẹ́ nísìn wọn á máa bínú pé èmi ò dẹ̀ lọ síbi iṣẹ́ freelance lèmi ìgbà tí bá débi tí mò ń lọ ni èmi ò láppointment good morning sir ó ní mo gbóyìnbó Cardiff lẹ́wà ó yẹ kí n ṣeré wá síbẹ̀ yẹn tí bá rẹ̀ ní tó máa ra train ticket mi ó ti pẹ́ tí mo ti wá sí ṣé Cardiff náà ni Wales ẹ máa kí mix it up ṣé Wales náà ni Cardiff yeah I think so yeah. I think so. I think so. But I think so. John copy me. Yeah. I'm like Wales not in Cardiff. Because I'm to our motto ni gbogbo bẹ̀rẹ̀ rí. Ẹ kì í ṣeré wá síbẹ̀. Kí n tẹ̀ wá ra mọ́tò níbẹ̀. Ṣé mọ́tò ṣì cheap níbẹ̀? I am one of the Japa group. Ẹ̀yin náà ṣe dé ẹ káàbọ̀ sórí ètò. Ọlọ́run fi á jẹ́ kó bá yín lára mu ẹ káàbọ̀ ẹ darapọ̀ mọ́ wa thank you so much for joining us àwọn lára àwọn Japa group ni how many people wants to Japa èèyàn mélòó ló fẹ́ Japa kúrò ní Nàìjíríà ẹ náwó sókè ẹ ní yes mo kí ẹ Kúnlé Bakers yes Wales náà ni yẹ I thought as much ọlọ́ba ń dúró tì yín kẹwàá farabalẹ̀ ẹ má kánjú o. Ẹ má disturb àwọn tó ẹ má yẹ káwọn tó wà lé disturb yìí pé kẹ́ send owó wa o I have Japa since last year kẹ́ wá ṣe sùúrù sùúrù nìyẹn fi ń gbé nílùú òyìnbó
tẹ́ ẹ bá ti lè ra mọ́tò nísìn ẹ má worry ẹ má wọ public transport ẹ má sáré kọjú ara yín ṣẹ̀rí pàtàkì àti pẹ́ London gan sef à manage ni àwọn tó bá wà nílé tó bá ní kẹ́ send owó ẹ náà lówó tẹ́ fi send anybody action man náà fẹ́ jápa ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe fún yín so tẹ́ bá wá need any advice ẹ pè mí ẹ send message gbàtẹ́yìn ti wà nulẹ̀ mo lè fún yín lá advice èmi ò kí ń ṣe visa o but 25 years mo ti gbé nílùú yìí ẹ make sure pé lọ register I'm sure pé ti máa ní GP anyway ẹ make sure pé lọ ṣẹ́ mo ti o lóòótọ́ ó lè jẹ́ pé màmá sanwó oògùn mọ̀ mọ́ kí ni status yín ní country bóyá student bóyá ẹníyàn kan tẹ́ fi wọlé but ẹ lè pè mí lẹ́yìn lórí studio number mi mo mọ̀ lórí but ẹ bá lọ sórí website mi ẹ rí number mi níbẹ̀ kẹ́ pè mí ẹ má yẹ kí ọkàn rẹ yín jẹ níbi èyí náà ẹ má rẹ yín jẹ o ẹ wá ṣe sùúrù ẹ ń tẹ́ bá lè fún lówó nílé ẹ náà lówó lọ́wọ́ student ò ń lówó nílùú òyìnbó àwọn parents yín tẹ́ bá ṣì ní wọn ẹ tọ́jú wọn ẹ má yẹ kí ọkàn fún yín ní problem kankan láti Nàìjíríà o born bastard ló pọ̀ ń bẹ́ o bó ṣe ń gbà níbi ló ń gbà lọ́hùn so advice ti máa fún yín láàárọ̀ yìí nìyẹn Ọlọ́run á jẹ́ kí wales yẹn kó bá yín lára mu lágbára Ọlọ́run ẹ̀yin náà wá pẹ́ níbí báwa náà ṣe pẹ́ bọ̀ lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá gangan làwa sì fẹ́ lọ. mo kí gbogbo alẹ́ nǹkan sí pé ṣàlàfẹ́ lẹ́wà Emax Media ta ló fẹ́ jápa mo ń rí news kan ní orí Vantage anytime soon àwọn European country 23 wọ́n ní máa lẹ visa mọ́ passport is going to be digital ayé ti lọ síwájú so I'm going to do a program on that. It's going to be digital. So, but what is on nígbà wo ló máa ṣẹlẹ̀? So, you know, I wish many Nigerians understand the importance of governance. The governance in Nigeria, they are all born bastards. Mo máa sọ̀rọ̀ nípa Fáyẹmí àti ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa Gbénga Daniel. Ẹ mọ̀ tí Gbénga Daniel sọ, ó ní everybody should return to farm. Olórí burúkú ààrẹ, born bastard. He's a senator from Ogun State. Ó ní kẹ́yìn Nigerians ẹ̀yin ọmọ Yorùbá Gbénga Daniel ó ní kẹ́ padà sí farm. Èmi ń béèrè lọ́wọ́ Gbénga Daniel pé ṣé wọ́n keep security kẹ́ máa fi padà sí farm. Ẹ make sure pé support wa lórí Koiki Media ẹ fún wa ní support yín. A máa open in the new year January a fẹ́ raise a substantial amount of money for the platform for the new year in 2024 láti fi ṣe operation wa so a fẹ́ raise bí $50,000 bẹ́ẹ̀ni small money ni fún media so a máa ṣí GoFundMe kan or bóyá whichever one àbá fowó síbẹ̀ so that gbogbo pan struggle a fẹ́ increase the production wa in the new year in 2024 so we're gonna raise $50,000. Mo fẹ́ compete pẹ̀lú BBC àti Sky News so $50,000 lágbára Ọlọ́run so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wá support wa tẹ́ ẹ bá mọ̀ bẹ́ ṣe lè support ẹ lọ sórí website wa gbogbo details wà níbẹ̀ àbí kẹ́ lọ sórí àwọn platforms wa now ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Gbénga Daniel. Gbénga Daniel says we should all return to the farm. I'm asking the question, is it convenient we can padà sí farm based on the current situation in Nigeria right now? How many people would love to go back to the farm? Mo fẹ́ rí nínú comment section. Mo kí bàbá wa Ọláwọ̀yìn, mo kí Easy Dollar, mo kí ìyá tó bí mi lọ́mọ, mo kí bàbá Kítóyè, mo kí Ìgbòho Òòṣà all the way in okay, mo rí ìyàwó Grace Olúṣòótọ́ ẹ tún ti wá sórí TikTok. Ẹ ṣe ń lọ lórí YouTube ẹ ń lọ lórí TikTok ẹ ṣe gan ni. Gbogbo ẹni tó bá fẹ́ support wa ó wà very easy ẹ ṣáà ti béèrè account details wa mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn tó ń fún wa ní support every now and then kò easy but media needs support all the time. Mo ní Gbénga Daniel tó bá wá fẹ́ send owó sí wa through PayPal musakalam1@yahoo.com First Bank 309-680-8848 Ọláyọmí Ọlákúnlé Koiki. A dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà a bá ní when we say support Koiki Media a máa ń specify pé voluntary ni kò ń ṣe dandan
àdúgbò tí mo wà ló ń pè ní Stoke Newton tó bá bọ́lẹ̀ ní bíbá o lè fẹsẹ̀ rìn dé Dustin, tó bá dé Dustin ìyá kan ta pọ̀n mọ́ ń ta ìjà ń ta gbogbo ẹ̀. Ibẹ̀ dáhùn ní ẹ̀gbọ́n mi wà, àwọn tí mo ṣe olóòṣà, ẹ̀gbọ́n mi amọ́dẹmájà, àwọn ló ní gbogbo àdúgbò yìí, kọ́lọ́ máa jẹ́ kọ́túbọ̀ jẹ́ pẹ́, a máa rí wọn pé àwọn ẹ̀gbọ́n dáadáa nìyẹn. Mo kí yàwá Dorcas lẹ́ẹ̀kan sí, mo tún sọ fún gbogbo ọmọ Yorùbá pé ǹjẹ́ ó possible pé we can return to farm currently with the Fulani, mo tẹ̀fẹ́ máa lo Fulani, màá sọ pé àwọn bòròrò, torí ìtàn ìta bá sọ pé Fulani àwọn náà ti ra social media, so wọ́n máa attack wa. Ǹjẹ́ ó possible, bó ṣe ń béèrè kò sẹ́ni kankan tó dá mi lóhùn, how many people would love to return to farm if things were working properly? Ìyá mi Grace Olúṣòótọ́ ni, which farm? Is it the farm that Bororo terrorists are killing our farmers, or which farm again? Mad people. Inti Gbenga Daniel man sọ nìyẹn lánàá kẹ́. Only every Nigerians must return to farm so that we can have large production of rice. Mo wá ń bi Gbenga Daniel pé ṣé òun náà lè lọ sí farm kó má kó security lọ? Ṣé Gbenga Daniel lè lọ sí farm kó má mú security dání? Ṣé àwọn politicians yìí, I don't think they are living in reality. Ó dà pé ọmọ tó ń ṣẹlẹ̀. À ń sọ pé wọ́n pa àwọn èèyàn, even up to yesterday people were killed, you know, terrorists killed people yesterday in southwest Nigeria, and èèyàn sọ fún yín pé kẹ́ lọ sí farm. I mean, innovate mo kí ẹ báńkì yàwó àtọmọ. I'm asking the question again. Is it possible to go to the farm? Ǹjẹ́ ẹ̀rọ lè lọ sí farm láti inú òfin lọ dáko? This is not possible because of the insecurity that is happening on the ground. But in reality, our politicians are not living to the task. They are living in denial. So, ẹ jẹ́ kí n tọ́nu fóònù kí n gbé sí ibi ìbà ká lè máa bá ń bọ̀. Our politicians, I don't think they understand what is going on. More about politicians in Montonshele. So, our politicians Change here for London Overground lines and National Rail services. All these are bomb-blaster politicians telling you to go back to the farm when terrorists are killing people. Which farm? They feel terrorists in farm only tell us the farm. The politicians are bomb-bastard in Nigeria. They are criminals. And criminals are meant to be dealt with. They're telling you to go to the farm. Which farm? The farm where they kill people. Gbenga Daniel is a bomb-bastard. Terrorists are killing our farmers. Is telling you to go to the farm. Which of the farms? Lies the gap between the train and these are the lies that they are telling you all the time. One of my will conscience law. London, at least they can turn it in. So you can see. So that is the view outside this morning. You know, in London, a very beautiful view. You know, our mechanic workshop on here. There's a lot happening. Ṣùwárí gbogbo àwọn ilé tó ń wò yìí, ilé mẹ̀kúnnù ni, kò ń ṣe ilé olówó. This is what we want to let happen in Yoruba land. But àwọn ọmọ Yorùbá nínú ẹ fi wá sílẹ̀ kí ìyà máa jẹ wá. I prefer bí a ṣe ń jẹ wá yẹn, Kóìkì má dá wa lóhùn àti láìkì ìyà, yá jẹ́ kí ìyà jẹ wá pa. Ìyá mi Grace Olúṣòótọ́, ìyá jagun, Kọ́míṣọlá kò gbọdọ̀ kú, àwọn acne down láwa yìí. Àwọn Nigerians náà pọ̀ ládùúgbò ìgan nígbà ló ń pè ní acne downs. Àwọn èèyàn mo is good mo kí gbogbo ẹ̀yin ti Woolwich, mo kí ẹ̀yin ti London Borough of Acne. Àwa ń sọ fáwọn èèyàn wa pé Nigeria is not working. Àwọn èèyàn wa ní no, Nigeria is going to work, and I keep asking, how is it going to work? A country that fails to work for 63 years with all the lies, and lies.
But many Yoruba people, many Nigerians are being told that it's going to work. But we know that it's never going to work because the lies continue all the time. This is the train to Our Nidake will Liverpool continue to educate and advise and tell you the truth. Next station, London Fields. Our Nicola le sọ títọ́ fún yín. Your politicians are all liars. They will never tell you the truth about Nigeria. Nigeria is what the British created in 1914, called the 1914 fraudulent amalgamation. Alex Mamumoke èèyàn ti Koiki Media. Ọba Yomi Alani Akim Mokiyisa, Mr. Kolade John Ekaro, Yoruba Nation no going back, Yoruba Nation for life. Yoruba Nation will happen in our lifetime. It's just that nobody knows when exactly. Mr. Omodamilare Mukin, I'm asking again. Benga Daniel says everybody needs to go back to the farm. Nigerian politicians are more than terrorists. Mukiba Bami Kolawole Amzat, Baoni Aduboyela Roy. Intana Fefa Wanyawale, Tana Between the train and the platform. Kudos to the Lagos State Governor for doing well when it comes to the transportation, but we expect them to do more. Mo wá kí gbogbo ẹ̀yin èèyàn wa yẹn lólùfẹ́ wa. In terms of àwọn èèyàn wa pa fẹ́ lédè yòó, wọ́n ní Mr. Koiki náà àfẹ́ ẹ fi wá sílẹ̀, ẹ jẹ́ kí a máa jẹ wá. Àwa wá ní no, nígbà. We no go gree o, we no go gree. Mo kí ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí. This is what and how we want our country to look like. Nigeria could not provide basic salary. Mr. Obayomini Akweto, Eshegoni, especially in Nigeria. Maize good, Moki Gubo, and your brothers, Moki, and doctors. Moki in Japan, Moki in California, Moki in Cyprus. Torí mo wà lórí train náà kí o lè expect pé kí network yẹn kó stable náà. Ó máa lọ bí ilẹ̀kẹ̀ dì ní, a máa lọ a máa bọ̀ ní nígbà tí mo sí nínú ilé. So I am on the overground. So network yẹn a máa lọ a máa bọ̀ ní. So a máa ní láti manage. Sórí gbogbo tó ń wò yìí, prayer kọ́ ló fi gbé dúró. Àwọn èèyàn ló kọ́, àwọn èèyàn ló plan ẹ̀. Lọ plan ẹ̀ ni. What is shaking? Washing upgrade. I want to build it and you meet you are more than 50-40 years. Welcome at your window, what change lekun, fire door, fire safety. Call on for in West London. A very, very terrible situation. You know, I don't know what happened, but call on for region. Training is very, very important. Training. Every little thing, training. Choribo bosses don't want it. I want to bossy acne. Training to cover. But I want your 774 local government, none of them functions at all. You know why they're not functioning? Because we don't have true leaders that are honest. You know, at Awusao, at Yoruba, at Igbo, at Shekirio, at Middle Belt, at Fulani. We have 350 ethnic groups put together and you're expecting a result? You must be joking. Cambridge age last day. Koiki Media, my name is Gongoni, bringing the world closer to your doorstep. Your international journalist. To Danto Dada. Mwaki Buwa Media is Watoku no. Latori publicity secretary wa, the publicity director wa, Yedara Lori YSDM. Mwabe Moki leader wa Nino Yoruba World Media, Dr. Zabi. Àwọn ni chairman Yoruba World Media. Mo lọ sísàlẹ̀ mo kí Bàbá Lẹ́kìtì. Àwọn ni chairman Yoruba World Media nílé. Mo kí Lady K okú òtútù. Wọ́n náà ti wà níbi tó tútù wà. Kọ́lọ́mbà ń dúró tiẹ̀. Mo kí Masbe ní Benin Republic. Mo kí Biyemi. Mo kí ìyàwó ọmọ Ọbásanjọ́. Ọmọlúkà mo kí ẹ. Mo kí ẹ̀gbọ́n mi Gbẹ̀du. Mo kí òòṣà ńlá. Mo kí òòṣà kékeré. Mo kí ìyá Ajá Araquin. Ìdíje ó máa wáyé ní 21st, 23rd, 24th ní mọ́ǹtì ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn ní ìlú Ìbàdàn.
bí ṣe wá ń kí gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn global directorate mo kí bàbá wa Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o free to team mo kí èèyàn ti Koiki Media bẹ́ẹ̀ ni Emax Media ìlú tó bá ti ń ṣe training and training iṣẹ́ media tèmi gan ṣe gbogbo gbàlá ló ń ṣe 1 day training 1 hour training we must continue to train our people gbogbo àwọn offices ten rí púpọ̀ nínú ẹ̀ máa fi ń ṣe training ni it's a business on its own. You know, if you have a training center for healthcare, for health and safety, àwọn tá tẹ̀ ṣiṣẹ́ l'hotel, kò má lọ máa jẹ food poison. But in Nigeria, nobody trains anything. Àwọn last mark kan wọ́n náà kú lánàá, kábíyèsí Elédùmarè. Ìkúnlẹ̀ abiyamọ. Ìlú yẹn ń gba ẹ̀jẹ̀, kábíyèsí ẹ̀ o. Ọdún dẹ̀ ti fẹ́ parí báyìí, àsìkò tán máa ń lo ẹ̀jẹ̀ lélẹ̀. Sórí gbogbo àwọn pákó tó ń wò yìí, àwa náà ní wọn ní gbogbo forest wa, àwọn Fúlàní olórí burúkú ti wà níbẹ̀. Sórí gbogbo àwọn gítẹ́ fẹ́ wò yìí, a máa dé bíbá nísìn. Gbogbo bíbá lè má rí dáadáa jẹ́ mú kíní sókè díẹ̀. So òun lẹ̀ ń wò yìí. So gbogbo nǹkan ń wò yìí, right? Kò ń ṣe pé prayer ló fi ń ṣe. Prayer kọ́, it is work in progress. Òun lẹ̀ ń wò yìí. Gbogbo àwọn pákó yìí, àwa wá ní pákó tó pọ̀. Àrí pákó fi kọ́ school fáwọn ọmọ. Ṣe rí pé ẹ ká sọ̀kò pa àwọn politicians yẹn. But tí bá sọ bẹ́ẹ̀ nísìn, ìyẹn lẹ máa court. Torí pé èmi lẹ fi gbági mọ́ lórí ẹ̀, èmi dẹ̀ kọ́ lẹ máa fi ṣó gbági mọ́ lórí ẹ̀, àwọn politicians yẹn. Sórí gbogbo àwọn tí sórí bọ̀bọ̀ tó fẹ́ wọnú van yẹn nísìn tó bá wá ṣiṣẹ́ tán á lọ wo football ìwọ wá ń fara wé bọ̀bọ̀ tó ṣẹ̀fẹ̀ wọ van yẹn nísìn àwọn kan ti rí ẹ̀yin náà sáré wò kó tó di pé ó máa drive lọ ẹ má bínú kámẹ́rà mi tó padà wá sójú mi ṣàrí bọ̀bọ̀ tí ó fẹ́ wọ van yẹn nísìnyí ṣàrí pé van yẹn nísìn carpentry ni bó ṣe jẹ́ káwa náà máa ṣe carpentry ká máa káàkiri sórí pé ó wá ra materials torí kan náà ló tún wà nínú building yìí nísìn ọlọ́run ló mọṣẹ́ tíyẹn náà wá ṣe ìwọ máa tán rẹ o bí ìyá aláró kó bá sọ pé mo mọ tí mò ń sọ ní gbogbo ìgbà èmi wà 6,000 kilometres away from Nigeria kò sí tí mo lè ṣe nílùú yìí tó bá ti wà illegal torí pé mo ní right láti gbé nínú bíbá ìwọ tó fún ní visa ọmọ má lọ fara wé àwa ta níwèé o visa tó fún ẹ wọ́n ní kó fi ṣiṣẹ́ o má fi visa ẹ má lọ fi jó gẹ̀lẹ̀dẹ́ o tó bá mọ̀ pé o fẹ́ gbé nílùú yìí lọ submit fresh application sí home office kò wá sí ẹni tó ní good case nílùú yìí tó bá ti bí ẹ sí ìlú yìí torí pé tí Nàìjíríà bá dáa ni kò jẹ́ ká wà níbí báyìí in the first place tó bá ráyè wọlé sí UK ó lọ sí America tó ní right láti ṣiṣẹ́ má lọ ṣiṣẹ́ o tó bá ti mú ẹ immigration offence ni o èmi báyìí ò ní ṣe pé ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n bẹ̀yàn níbí báyìí o tó bá ti mú ẹ ó fara kó kìíní ènìyàn o mo kí bàbá wa Àwíṣọlá mo kí gbogbo àwọn èèyàn wa Betna Green láwà ṣọ́ra àwọn èèyàn tó wà lórí train station wọ́n ṣe lọ síbi iṣẹ́ ẹlòmíì iṣẹ́ ṣiṣẹ́ tán lọ night àwọn doctor wà ń bẹ̀ àwọn optician wà ń bẹ̀ ẹni tó ń ṣe yín ẹni tó ń ṣe sport àwa wá wà ní Nàìjíríà àwa wá ń ṣe prayer lójoojúmọ́ I train anybody for nothing gbogbo nǹkan wò yìí àwọn engineer kan ti ṣiṣẹ́ mọ́jú lóru ẹ̀ ní kí train yìí lè drive kọjá Ọlákúnlé èèyàn ti Koiki Media mú kí ẹ bẹ́ẹ̀ ni e no go better for all those leaders àwọn wèrè àwọn born bastard nígbà ẹ ní leaders ẹ a ní ká pín ṣùgbọ́n nǹkan tó kọ sí mi wọ́n ní we clean our transport network regularly with antiviral disinfectant torí pé a fẹ́ kíyàn kankan kó virus ìwọ náà wo train platform bó ṣe clean torí wọ́n sanwó fáwọn èèyàn tó ń clean ẹ̀ àwọn èèyàn náà fi ṣiṣẹ́ Nàìjíríà tẹ́ bá fún wọn l'opportunity but ìlú tó ní ṣiṣẹ́ ni Gani Olóyèdè mo kí ẹ gbogbo ẹni tí mo kí ẹ má fi ṣèbínú tó a máa mẹ́tò ìwálẹ̀ torí pé mo ti débi tí mo ti máa bọ́lẹ̀ èmi tí náà ni tòótọ́ Koiki Media mo kí gbogbo ilé nǹkan sí bí ti ṣe fẹ́ parí program yìí ọbẹ̀ Elédùmarè á wà pẹ̀lú wa kò ní fi wá sílẹ̀ ìwọ náà ṣe dè tó yẹ kó ṣe kò yẹ nísìn London dùn gan tó bá ráyè wọlé mo ṣeré London la wà àfi lọ́ra ẹ̀ ó dùn bàjẹ́ tó bá ti kọjá àyà rẹ̀ so I'm checking out now. Peace out. Koiki Media, bringing the world closer to your doorstep. Networking, I could drop this in. Bye for now, everybody. Atuma Pade, thank you so much. Look at the distance between the rail and the houses. Security.
tó tún lọ nìyẹn wọ́n máa ń ṣe pickpocket nílùú yìí náà so òní gọ àkógbò fóònù ẹ̀ àdásórí military bag á lọ fara wé mi o á lọ gun military bag Nàìjíríà o Nàìjíríà ń ṣe country o ló ṣe ní Nàìjíríà o gbogbo phones mi máa make sure pé mo kó sínú báàgì mi so a tún máa pàdé níwájú lọ́hùn agbára Ọlọ́run so mo kí gbogbo alẹ́ nǹkan sí o mo kí bàbá wa olóyè Ìgbòho ṣá bye for now ok mo lè hold méjèèjì yìí láti fi jáde mo sì lè mẹ́rin dání mo sì lè mẹ́rin dání yẹn fi lè síwájú kọ́ máa lọ wọ́n máa ń yọ fóònù náà níbí báyìí o àwọn bad boys náà wà ní àwọn ayọ fóònù ẹ̀ lára o àfẹ́lẹ́ sí bíbá àfẹ́lẹ́ sí bíbá ẹ̀yẹ kìkì kíìpù èyí tẹ̀wá níbà àwọn bọ́ọ̀lẹ̀ nísìn Liverpool Street Liverpool Street nígbà yẹn làwọn èèyàn máa ń ra ọjà ní bíbá nígbà tí Nàìjíríà ti jẹ́ Nàìjíríà àwọn èèyàn máa ń wá sí London á dé Liverpool Street òye nísìn nígbà tí Nàìjíríà ṣì ń jẹ́ Nàìjíríà nìyẹn Nàìjíríà ti wọ̀ ọ̀gbẹ́ nísìn Nàìjíríà ti kàpà tù sori ní ọkọ̀ sí báyìí sori wọ́n ní we stand together against hate. I like hate. Nigeria like Muslim. Many Christians have been killed in Nigeria. That shithole country. Sori London stand together against hate directed at someone on our transport network because of the race and religion. But that bomb bastard country you call Nigeria. You keep abusing Christians and Muslims. That crazy country. Break it now and let us be free. Sorry, only, if you experience or witness hate crime, report it to a member of staff by texting 61016 or Kokbe 999. But in Nigeria, what the mutani alone is saying. Oh yeah, one of my watching Lolori train, Koiki Media, London Liverpool Street. Very fine. You are to pay, but torí pé wọ́n tún ṣe every day. I má bínú mo ti turn camera mi níbí báyìí. Ìwọ náà ṣorí bó ṣe rí. Ṣorí gbogbo ẹ̀ bó ṣe lọ. Ìwà ti pẹ́ o, ó ti dàgbà, but nítorí pé wọ́n maintain ẹ̀, wọ́n service ẹ̀, wọ́n gbé train tuntun wá, ṣorí train ló ti tún páàkì yẹn, ilé náà tún máa gbéra láìpẹ́. Torí pé gbogbo nǹkan ló ní timing. Tá bá wá ń sọ fẹ́yìn tẹ́ wà nílé pé bó ṣe láti rí náà nìyẹn ní Nigeria tó bá yẹ pé Nigeria tó bá yẹ pé Nigeria wà honest but Nigeria ń ṣe honest country ìlú òṣì ni ìlú tó ti bà ayé jẹ́. Honey, please have your ticket before you get to the automatic gate. You are now watching a live transmission from London Liverpool Street. My name is Olami Koiki. This is Koiki Media, bringing the world closer to your doorsteps. Very soon we will get there. Bẹ́ẹ̀ni sori aago mẹ́wàá ló ṣe fi lọ lù láàárọ̀ èyí tí wà ní aago mọ́kànlá fi lọ lù tó bá mọ tó ń pè ní London Liverpool Street òun náà ló ti ń wò níwájú ẹ̀ ìwà ìlànà pè ní London Liverpool Street tó bá ní train ticket kò yẹ nísìn ó gbọ́dọ̀ ní train ticket mo kàn máa touch mi dága ó yẹ ó wá ní ká fi gbogbo eléyìí sílẹ̀ olóṣì orí kì í máa bọ̀ ní Nàìjíríà kò ní dáa fún ẹ̀ bomb bastard. Àwọn èèyàn sì máa bọ́ ṣe fẹ́ jápa lẹ́yìn pé padà wá sójú mi kójú tèmi náà ṣó nínú Liverpool Street ó wá bẹ́ẹ̀ kí n kúrò nínú bíbà kí n máa bọ̀ nílùú tó ní freedom bomb bastard ó fẹ́ kí n kúrò ní London kí n wá jókòó sí Nàìjíríà àbí nǹkan tó ń fẹ́ kọ́ nìyẹn kò lè work wọ́n àbá break ẹ̀. Ẹ̀yin dẹ̀ sọ pé ẹ̀fẹ̀ break ẹ̀ a ní no problem yà máa jẹ gbogbo wa ni gbogbo wa la máa jẹ breakfast gbogbo wa sórí bó ṣe rí so gbogbo wa la máa jẹ kí ni nígbà tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà àwọn tó bá wá sílùú ìníjọ́ náà lọ́n in the 80s taba are you from Nigeria wọ́n mọ̀ pé ti gbowó dé but nísìn wọ́n mọ̀ pé crime oríṣiríṣi ló wà níbẹ̀ nísìn. Not the Nigeria of 1980 anymore. Tàbá dẹ̀ ń sọ fáwọn tó wà nílé ẹ̀ máa ní ká shut up. Torí pé àwọn èèyàn kò ń ṣe church ló ń lọ, wọ́n ń faṣẹ́ lọ burúkú.
àwọn èèyàn fàṣẹ lọ bí wèrè iṣẹ́ ló ń fà lọ ṣé orí gbogbo building yẹn ṣé orí bóyá fine ṣòro àwọn ọlọ́pàá tó máa ń gbébọn lélẹ̀ àwọn ní BM àwọn níbọn so tàbá wá ń sọ fún yín èèyàn máa lè ẹ máa ní Koiki ṣọ́tọ̀ ìyá máa jẹ gbìrìgìdì kí ló ń gbà níbẹ̀ ẹ kébì náà gbà sórí ọ̀fẹ́ ló ń fún wa thank you so much good morning èmi náà ti gba porridge good morning London n tó ń jẹ́ ká fi pẹ́ tá a fi wá sí lébọn nìyẹn nígbà tó bá ní opportunity báyìí mo ní máa ti connect bus tí mo fẹ́ náà rà ń pé síwájú bẹ́ẹ̀ kọ́ ní àdìbò ó wá fẹ́ ká fi gbogbo eléyìí sílẹ̀ kí wọ́n jókòó sí Nàìjíríà kò ní dá fún ẹ bomb bastard lọ́ọ̀ bomb bastard orin tí mo gbà láàárọ̀ yìí òun lọ́ọ́ sì fún wọn lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ sórí ọ̀fẹ́ ní ìwòsàn alright rà ń pé the other side yẹn mo need so mo kí ẹ̀yin tèmi jàre sórí pé kò ń ṣe mí nìkan máa fi sínú bag mo tẹ̀ láìké lè tọ́ fún mi almond butter and salted caramel onímọ̀gbà almond and butter oníkóìkí mi dẹ̀ àgbà eléyìí ló wá fẹ́ ká fi sílẹ̀ ká jókòó sí Nàìjíríà orí ọ̀pẹ bomb bastard so jẹ́ n kọ́kọ́ fi sínú báàgì mi mo fi sínú má lọ ṣubú o irọ́ má lọ jábọ́ torí àwọn tó ń rí wọn lórí social media ti pọ̀ báyìí o àjẹ́ kó dúró bẹ́ẹ̀ so àwọn náà fi ṣe marketing ni kò yẹ nísìn wọ́n fi ṣe kí ni màá fi sínú military bag mi màá wá jẹ́ later a máa gbádùn ẹ̀ later so a ṣe kí ni a jù sínú bag torí ó wà sealed a jù sínú bag a wá gbádùn ẹ̀ later bus 35 ni 35 kọ́ lè mi need bus tí mo ní. London, I feel alright. Hey, excuse me, sir. Ìyẹn la ṣe sọ fún ìtẹ̀ wà ní pé tí wọn náà bá fẹ́ràn ayé báyìí, a máa kúrò ní Nàìjíríà ni. Tó bá sì ń sọ pé wà nù Nàìjíríà, o lè ríro ayé báyìí jẹ. Bó ṣe máa wò lórí social media náà lélẹ̀. Bó ṣe máa wò lórí social media ni torí pé bàbá mi ọ̀gbára bẹ́ẹ̀ ni ìyẹn mo ṣe ń tẹ̀ sí wọn lójú ṣé wọ́n rí èèyàn ọkàn tó ń lọ church níbí báyìí olúkálukú ti faṣẹ́ lọ torí tó bá ṣiṣẹ́ tó bá lówó wàá rà nǹkan kò ń ṣe pé kẹ́ máa lọ wá àwọn tẹ́ máa gé ọyàn ẹ̀ géèdì wọn gé sàlẹ̀ gé gbídìs gé orí náà ẹ lè máa ṣe gbogbo nọ́nsẹ̀nsì yẹn kò yẹ yín nísìn ẹ lè máa ṣe gbogbo nọ́nsẹ̀nsì yẹn bí yàn ṣe ń lówó kọ́ nìyẹn bí yàn ṣe ń lówó ni pé system máa ṣiṣẹ́ ẹ jẹ́ ń tan TikTok mi náà kó tó di pé bọ́ọ̀sì mi máa dé èèyàn máa ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ wà lówó lọ́wọ́ tó bá lówó lọ́wọ́ wà wá ṣe kí ni wà wá lọ ṣe gbogbo tó bá ń wọ̀n ẹ́ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn bọ́ Nàìjíríà ò fi àyè yẹn sílẹ̀ ìlú burúkú ni Nàìjíríà ti gba ògo kúrò lọ́wọ́ ọmọ Yorùbá ní in the 80s tí Nàìjíríà bá dé ìlú yìí ní àdúgbò yìí wọ́n máa ń fún wọn ní ọ̀wọ̀ ni torí pé kí ni ẹ̀rọ ṣe ń pín níbẹ̀ yẹn bus 42 tó ń lọ sí East Dulwich ẹ̀hún lélẹ̀ tó ń lọ yìí àwọn èèyàn ti wá faṣẹ́ àti èmi ti lo 25 years àwọn ní 35 wà níbí báyìí ó ní 40 kí ló dé mo pàdé bàbá kan lánàá ó náà ti ṣe 45 years nílùú yìí ọmọ Cyprus ni ó náà máa ń lọ 3 months òun á lọ Cyprus òun á tún padà wá àwọn èèyàn ti ń gba pension nísìn lọ́lá ọlásùnkànmí èèyàn ti kọ́ ìkí media Liverpool Street ni bàbá wa ọlọ́run èmi ń bá tèmi lọ nìyẹn wọ́n ti ní mo níṣẹ́ ní London bó rẹ̀ níṣẹ́ náà nìyẹn at least mo ń gbádùn tí bá ti disturb okay Mike mo kí ẹ èmi mo ní síyá àgbẹ̀yìn Liverpool Street mo wà ẹ̀gbọ́n mi mo ń bá tèmi lọ nìyẹn Liverpool Street mo dẹ̀ ti gba porridge níbẹ̀ yẹn wọ́n pín porridge tí bá tún fẹ́ gbà sí mo ó kọ́ ẹ̀ pojú kòkòrò tí bá tún fẹ́ gbà sí mo á tún lọ gbẹ ẹkùn sí bọ̀ kí ni mo fẹ́ fi ṣe èlò ló ń ta porridge ìwọ náà wo gbogbo àwọn building ni àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ àwọn ọmọ young boys àwọn tó ń decide visa yín wọ́n ọjọ́ ọmọ 30 years old lọ àwọn ọmọ 20 years old lọ́ máa decide bóyá ọmọ wá sí London àbó ní wá sí London nítorí just reason wọ́n ní kò sí sound kẹ̀ kò sí sound kẹ̀ ẹ sure just reason ó lè jẹ́ látọ̀dọ̀ yín ok mo ti mute ẹ̀ ṣé mo mute ẹ̀ ni
kí ló ṣẹlẹ̀ kẹ̀ wọ́n ní kò sí sound mọ́ mo ti fọwọ́ tẹ̀ nǹkan kan mo ń bọ̀ ìjẹ́ ń jáde lórí broadcast ilé kí n padà wọlé mo mọ tí mo fọwọ́ tẹ̀ mo ti fọwọ́ da gbogbo ẹ̀rú o ẹ má bínú kí ni mo lọ mute kẹ̀ wọ́n ní mo ti mute nǹkan kan níbo wá ní sound wà báyìí nísìn Ọlọ́run kò ṣàánú. Okay, ẹ má bínú just reason èmi mo lọ fọwọ́ mute ẹ má bínú mo apologize ẹ má bínú èmi mo lọ fọwọ́ ṣe mistake láti mute ẹ má bínú just reason kẹtí ń gbọ́ mi nísìn ṣé sound mi ti padà náà ẹ̀yin tẹ́ wà fóònù mẹ́ta ni mo fi ń communicate ẹ̀yin orí mi fóònù mẹ́ta ló wà lọ́wọ́ mi Koiki Media àwọn èèyàn máa ń wò mí pé kí ni mo fi fóònù ṣe wọ́n dẹ̀ bí bàbá wọn dákọ́ bí mi ó ṣẹ́jà rí Ọlásùnkànmí yẹn ti jówó sí mi lọ́wọ́ àwọn tó wà lórí YouTube lọ gbọ́ mi wọ́n ti ń gbọ́ mi nísìn ẹ rí i pé àwọn náà gbọ́ mi tẹ́lẹ̀ ẹ jẹ́ ń dá kámẹ́rà padà síwájú ìwọ náà máa wo bí nǹkan ṣe ń lọ London láwà yìí alright bọ́ọ̀sì mo fẹ́ wọ̀ lóde 47 táwọn àtẹ̀síwájú mo wá kí gbogbo alẹ́ nǹkan sí pé ajú wa ṣe lágbára Ọlọ́run ajú wa ṣe àwa touch bọ́ọ̀sì yẹn báyìí àwa lọ sókè ká tó máa fi London wọ̀nyí ẹ̀yin dẹ́ mọ̀ bí London ṣe rí tí ẹ máa tẹ̀ sí ẹ lójú ajá máa báṣẹ lọ èmi ò níṣẹ́ náà ẹ̀hàn bẹ́ẹ̀ mi ò níṣẹ́ mo kí gbogbo alẹ́ nǹkan sí Street of London bẹ́ẹ̀ ni ó máa ń bísí pani ẹ jẹ́ ń tan àwọn broadcast wa tó kù náà ẹja tó gbé fáwọn tó wà lórí Instagram náà mo kí gbogbo àwọn Koiki Media mo kí gbogbo àwọn teams wa pátápátá they are working around the clock kò easy London building yìí ìṣojú mi ló ṣe bẹ̀rẹ̀ sí ń kọ́ eléyìí tẹ̀ ń wò yìí ìṣojú mi ló ṣe bẹ̀rẹ̀ sí ń kọ́ tó fi parí ẹ̀ ìṣojú mi ní London bíbá gbogbo àwọn building tẹ̀ ń wò yìí ìṣojú mi ló ṣe bẹ̀rẹ̀ sí ń kọ́ ẹ̀yin a máa sọ pé a máa sọ nǹkan fún yín ẹ má bínú there's a lot of kíní bọ́ọ̀sì kíní àwọn yíyọ ni so we try ṣẹ̀rí gbogbo àwọn buildings náà ń wò yìí àwọn big tall building yìí ìjọ la máa kọ́rọ̀ eléyìí sí Ìjẹ̀bú Òde Òṣèjàre Ọlásùnkànmí for the gift thank you so much my brother appreciate Rugi ẹ̀gbọ́n mi dáadáa Rugi giant báwo lọ́dọ̀ yín lọ́hùn àdé máa sọ fáwọn èèyàn wa gbogbo wa ẹ máa bú wa development Mr. Koiki is there any thug ibo ni thug yẹn á try gan òun àtọlọ́pàá lọ́jà wọn máa gbé o I mean àwọn thugs wà pẹ̀lú àwọn tó ń gbá football ẹ má bínú Ọlọ́run ọba kí ló dé tí bọ́ọ̀sì tó ń ṣe báyìí kẹ̀ wọ́n ń gbá gbogbo device mi dànù ṣe sùúrù driver yìí náà driver ṣe sùúrù a máa ṣe bẹ́ẹ̀ kàn gbá gbogbo ẹ̀ dànù ni driver yìí kàn gbá everything dànù ni gbogbo tẹ̀ ń wò yìí pátá ìṣojú mi ló ṣe bẹ̀rẹ̀ eléyìí ní ṣiṣẹ́ ẹ̀rípọ́ṣẹ̀ nǹkan lọ́wọ́lọ́wọ́ ìjọ làwọn bí bọ́ọ̀sì ẹ̀ ṣe ń ṣe aláàbọ̀ọ̀sì ti pọ̀ ìjọ la máa ṣe gbogbo eléyìí sí ilẹ̀ Yorùbá òun ló yẹ ká máa pèrè lọ́wọ́ ara wa but ẹ mọ̀ fáwọn èèyàn láìkò títọ́ ẹ ti gbé ní poverty for a very long time so kí ni bọ́ọ̀sì eléyìí ò dáa rárá okay what I'm going to do ìta máa ṣe ni pé ẹ jẹ́ ń gbé sórí torí fídíò tí mo ṣe lánàá ni ẹ jẹ́ ń gbé sórí mo máa lọ́ọ̀kẹ̀ nísìn so ó máa bẹ́tà díẹ̀ nísìn mo máa gbé sórí ẹ jẹ́ ń jù wọ́n sórí anybody full ẹ pé Nàìjíríà máa da is all lies sí àwọn tó lè dánú Nàìjíríà so mo ti gbé sórí so hopefully I hold it there. Don't let anybody fool you. Sí àwọn tó lè dá mọ́nu Nigeria ti expire
ó ti expire so màá láti forward dé mú ni so kó má máa move driver tó ń drive gan ti bad driver kàn drive anyhow ni kí ló dé so mo kàn máa fún yín jẹ tá máa fi dé London Bridge tẹ́ bá ti dé London Bridge máa pa fóònù yẹn so bá ti dé London Bridge máa pa nísìn wàhálà driver yìí pọ̀ so lẹ́ẹ̀kan sẹ́yìn yẹn wa this can be done in Nigeria kò ṣe pé Nigeria ní owó yẹn but we don't have honest people because a kì í ṣe ẹ̀yà kan náà King William Street láwa ló ń pè ní EC4 so lẹ́ẹ̀kan sí ẹ̀mú láti dé gbọ̀n fọ́ǹsì ẹ̀mú kò sí movement ẹ̀ ti pọ̀ so ìwọ náà kọ́ wo àǹfààní pé Koiki so bí gbogbo títí náà ṣe rí lélẹ̀ ẹ kò jù báyìí náà lọ wàláì mo gbọ́ tí Ribadu ní Buhari ti jẹ gbogbo owó pátápátá Buhari born bastard ọmọ Fúlàní ṣòro àwọn workers ló wà lẹ́nu iṣẹ́ nísìn ṣòro tó ń ṣiṣẹ́ níbẹ̀ yẹn àwọn workers. Good morning Mr. Koiki, I want to tell you say bandit dey ṣẹpẹrẹ àtàná lèmi ti gbọ́n yẹn kò sí tó ń lọ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá tí kò dọ́dọ̀ tiwa àtàná ló ti fún wa ní rìpọ́ọ̀tì yẹn kí la máa ṣe sí báyìí kí la wá fi ṣe sí báyìí so kí la fi ṣe sí báyìí wọ́n ní Tinubu ò lówó tó fẹ́ fi ṣe gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní Tinubu ò ní owó tó fẹ́ fi ṣe gọ́ọ̀mẹ̀ntì ìwọ náà wo building yẹn the Chad very beautiful that's the tallest building in Europe the Chad owó ló máa fi ń wo kò ń ṣọ̀fẹ́ o ṣòro gbogbo àwọn tó ń rí tó ń lọ yìí wọ́n lọ sí church o wọ́n ń lọ síbi iṣẹ́ ní irú ṣọ̀rọ̀ yẹn ibi iṣẹ́ ló ń lọ wọ́n lọ church ọ̀rọ̀ church kọ́ lélẹ́ yìí wọ́n ń lọ ibi iṣẹ́ wọ́n ń lọ ṣiṣẹ́ iṣẹ́ ló ń lọ ṣe bọ́ ṣe wà yẹn bọ́ọ̀sì tó wá wà níwájú mi òun máa ń gbé àwọn èèyàn tọ́ bọ́ọ̀sì ni fáwọn tó bá wá àwọn tourist níjọ́ ọ̀la máa gbé tourist káàkiri ní ní gbogbo ilẹ̀ Yorùbá sórí building tó wà níwájú yẹn ọ̀rọ̀ tó ń pè ní the news yìí most of the news tó bá yẹ pé ibi tí Ọlọ́run dá wa náà lára dáadáa ni Koiki Media inú building yẹn ló yẹ kí n ti máa operate building yìí tó wà níwájú mi but rent ẹ̀ bó ṣe wà yẹn ó gara bàjẹ́ so àwọn ọmọ kéékèèké kan ló ń ṣẹ̀kó jáde nísìnyí so àwa ò ní jẹ́ kó sú wa our job is to continue to educate many of you so but ó wá kù sẹ́yìn lọ́wọ́ láti accept pé in táwa sọ fún yín yẹn is the truth but nítorí pé àwọn olóṣèlú ti parọ́ fáwọn èèyàn wa wọ́n ní Nàìjíríà máa dà Yàyà Bello ti ṣe gọ́ọ̀mẹ̀ntì kan nísìn ó ti jẹ owó tó máa jẹ Yàyà Bello ó ti jẹ gbogbo owó Kogi state ó tún ti fa ẹni tó jẹ́yàn síbẹ̀ so eventually nothing seems to happen anyway mo ní láti save battery phones mi so I gotta go now ẹ jẹ́ n tán kámẹ́rà sójú mi kí n sọ pé bye-bye fún gbogbo yín àkókò ti dágbére lẹ́ẹ̀kan kó tó di pé a tún continue so I gotta go now kò mo ní láti save battery phone mi so thank you so much everyone and on that note lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá dúró àgbòmìnira wa àbọ́ lọ́wọ́ àwọn politicians wa tí wọ́n mọ̀ òtítọ́ bọ̀wọ̀ fẹ́ kí òtítọ́ kó wáyé so bó ṣe jẹ́ nìyẹn bye for now everybody.